Color white. Color white. Ẹ pupa, oko yín pupa ni. Ó pupa. Kí ló pupa? Oko yín pupa. Oko mi ti pupa. Yes, eléyìí tí mo fẹ́ sọ yìí ní ọ̀rọ̀ nípa Trinity. Àwọn ìbẹ̀ta ló lè pé ìbẹ̀ta ní Trinity. Kì í ṣe ẹyọ, kódà pé ìbẹ̀ta ni. So mo fẹ́ sọ̀rọ̀ nípa arákùnrin yẹn pẹ̀lú prank tó ń ṣe torí ilé ẹjọ́ nísìn wọ́n ti ní tán lọ jù sí prison tó wà ní Agodi títí di July tó máa padà wá sílé ẹjọ́. Kí ni opinion mi lórí ẹ̀? Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé nǹkan tí ìjọba ń ṣe lé lórí pé kò dáa, wípé nǹkan táwọn ọlọ́pàá ṣe kò dáa, àwọn míì ló dáa, àwọn míì ní pé kò dáa, wípé kò yẹ kí pé ó yẹ kán kìlọ̀ fún lásán ni, ó yẹ kí wọ́n kàn wọ́ọ̀nì ẹ̀ lásán ni, ó yẹ kí wọ́n kàn sọ fún lásán ni. Lóòótọ́ àwọn nǹkan míì wà tó jẹ́ wípé ọlọ́pàá ló ti fà á lórílẹ̀‐èdè Nàìjíríà, security Nàìjíríà ló ti fà á. Ṣẹ̀rẹ́ yìí tẹ̀ ń ṣe prank, kò sófin tó gbó ní prank, but prank míì wà tó jẹ́ wípé ó lè fún ẹlòmíì ní hypertension. Ìgbà míì wà tó jẹ́ pé ẹ ti sọ fún àwọn èèyàn yẹn pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí, pé ẹ kàn fẹ́ ṣe prank bí báyìí, but wọn ò mọrú prank míì tẹ́ ẹ fẹ́ ṣe. Ẹlòmíì lè ti torí níbi prank yẹn tó máa dédé ṣubú, tẹ́lòmíì máa fi ẹ̀yìn gbolẹ̀, ẹ̀yìn nìkan kọ́ lẹ máa ṣe prank. Wọ́n ń ṣe náà nílùú òyìnbó, ẹ máa rí àwọn China, àwọn India, àwọn Korea kankan, ẹ máa rí àwọn òyìnbó náà, ẹ máa rí àwọn white, ẹ máa rí pé máa ń ṣe prank tó pé wọ́n lè gbéjò kalẹ̀ báyìí, tẹ́lòmíì máa gbó, ó lè pé fóònù lánàá máa jù sí ẹ̀tẹ́lẹ̀ yẹn bá ti kí fóònù mọ́lẹ̀ báyìí, ó máa gbẹ̀gbẹ̀gbẹ̀ ó máa gbọ̀n mọ́lẹ̀. Yes, but prank tẹ́ ń ṣe gbogbo eléyìí tó ń ṣe láti jọ ẹ̀ tán máa fúnra wọn gbà tí wọ́n máa ń lu òun náà àlùfẹ́ pa ni. Ìmí ìwà tó jẹ́ pé ó ti gbé ajá jáde rí, ó ti gbé ajá jáde rí ní Trinity tó ní pé kí obìnrin yẹn pé só lè bá ajá sùn, ó máa fún ẹnìyẹn ní 300,000 naira pé tó bá ti lè bá ajá yẹn sùn. Lady yẹn ní kò sí problem, ó ní kó wọnú mọ́tò, ó ní yẹ àwọn nǹkan míì wà tó wà nínú nǹkan tó ṣe later lóyè wá sọ pé òun ṣe prank ni tí lady yẹn ní yẹn. So tó bá yẹ pé kì í ṣe prank ló ṣe, tó bá yẹ pé kì í ṣe prank ni, ṣé lady yẹn máa bá ajá sùn lóòótọ́? Ìyẹn mi pé ìwà àbàjẹ́ wà láwùjọ tó yẹ ká mójútó, tó yẹ kí ìjọba mójútó. Àwọn ọmọ yín ń ṣe rádaràda nílùú, so àwọn ní prank tí wọ́n ń ṣe prank náà, ìmí wà nínú ẹ̀ náà tó jẹ́ wípé ó jẹ́ àríkọ́gbọ́n tó yẹ kéèyàn máa wò pé kò yẹ ká máa bájá sùn, kò yẹ ká máa bá nǹkan ọ̀sìn sùn. Nínú àwọn yẹn mo rí pé ó kọ́ni lẹ́kọ̀ọ́ bọ́n ti yẹ pé wọ́n fẹ́ lù pa náà jọ náà. Ìmí wà tó máa dédé sí wíìgì lórí àwọn tó máa kó ìgbà tí ìgbà mú fún gbogbo àwọn nǹkan yẹn sì normal tí. Bọ́tẹ́lẹ̀ tó ṣe yìí kò dáa, àìwí bí akú bẹ́ẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Ètò mi láàárọ̀ yàtọ̀, onílọ́jọ́ ṣẹ́gun, Ọlọ́run àṣẹ́gun fún gbogbo wa o. Ohun tó ṣe lélẹ́yìí kò dáa, a máa sọ pé kò dáa, ṣùgbọ́n a máa mọ bá a ṣe sọ. Let me tell you something, Nàìjíríà lẹ ti ń ṣe gbogbo tẹ́ ń ṣe, kò sí ní ẹ̀yìn odi. Prank tó bá yẹ pé àgbàlagbà, tó bá yẹ pé ẹni tó ti wọ under 18 tí ì ṣe teenager, ẹni tó jẹ́ pé ó ti wọ over 18, tó bá yẹ pé ọmọ 19 years ló mú, tó bá jẹ́ ọmọ 18 years ló mú, kò sí problem. Tó bá gbé lọ ilé ẹjọ́ yóò win ní kéèsì because ó ti over 18 years. Ọmọ tó lò ó ti over 18 years. Tó bá jẹ́ ọmọ 20 years ló lò, kódà kọ́mọ yẹn má ní stature, tó bá ti lè over 18, tó ti lè kúrò ní 18 years, tó ti wọ 19 20, ẹ má jẹ́ kí n tàn yín, kò sófin bẹ́ẹ̀ o, kò fi ò lè gbé o. But ọmọ tó mú is a teenager, ọmọ ilé ti kéré jù, gbọ́ngbà wo èjì ọmọ yóò lè jọ ọmọ 12 years lọ 13 years, kò lè jọ ọmọ 12 13 years lọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́rú àwọn ọ̀rọ̀ tó ń sọ fún ọmọ, ó wá ló ń sọ fún ìyá. Mo rò pé orí àwọn ìyá ọmọ yẹn gò sọ tí ó gbà lọ́rùn wọn, sáwọn ìyá ọmọ yẹn gbádùn ṣá. Tòróró nílé ẹjọ́ wípé òun sọ fún àwọn ìyá ọmọ, ó sọ fún yín pé òun fẹ́ lo ọmọ yín, ọmọ tí ó ti ju ọmọ pínpín lọ. Ó ń sọ pé sọ o ti rí nǹkan ọmọkùnrin mi, nǹkan ọmọkùnrin ọmọ yìí kéré pẹ̀lú tẹ́ ń fi lo ọjọ́ orí àwọn ọmọ yín, ẹ ti bà yí àwọn ọmọ yín jẹ́. Ẹ lọ wò wọ́n lórí TikTok,
bó ṣe máa gbé ọyàn jáde ni ṣé ìjọba Nàìjíríà ti mójútó bẹ̀ yẹn náà torí àwọn ọmọ tó wà lórí TikTok tó máa ba ilé ayé ara wọn jẹ́ tó máa ní ká máa gbé ọmọ sọ̀tọ̀ pé fẹ́ fún wọn ní star wọ́n máa ní kí bí bọ́ tí ó ògoloto ìmí adé bọ́ tí kò lò báyìí ẹ̀mí wọn ní kó fẹ́ ìdí torí pé ó fẹ́ gba star eléyìí kù díẹ̀ káàtó láwùjọ àìwí bí àkúbẹ̀ let's call a spade a spade ó kù díẹ̀ káàtó fún eléyìí tó ṣe yìí ẹ sì ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n máa ń rèpù àwọn ọmọdé wọ́n bá àwọn ọmọ mo post fídíò kanjọ́ kan pé wọ́n mú àwọn ọmọ yẹn wá bá a ṣeré wọ́n máa ń àwọn ọmọ yẹn wá sínú ilé tó ń gbé ó ti di pé ó fi kárìn di ọmọ òun kọ́kọ́ fi kíní nǹkan ọmọkùnrin ń dán abí ọmọ yẹn wọ ọmọ tí ò dán ọmọ ọdún 3 lọ ikò wọlé ó wá fi ká dán wò ìka ló fi jábàálẹ̀ ọmọ ọlọ́mọ kí ni bàbá Ìjẹ̀ṣà ń jìyà lé lórí lẹ́nì a máa ṣe pé bàbá Ìjẹ̀ṣà bọ́ ọmọ yẹn sùn ni bó ti rẹ̀ pé wọ́n kọ́kọ́ ní kọ́kọ́rọ́ ló kọ́ fi jáde ọmọ yẹn bó ṣe wí létà ó rò máa ń sí ọmọ nínú ilé ó ń kí sí ọwọ́ ọmọ ó ń kí sí ẹsẹ̀ ọmọ ó ń gbẹnu sí ń ló máa ń ṣẹ̀wọ̀n lé lórí ṣé bíbí tí gbogbo ìwà bàjẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn báwo ló ṣe máa lu ọmọ kékeré tó máa sọrú gbọ́dọ̀ yẹn sí ọmọ kékeré sórí nǹkan ọmọkùnrin mi ó tún wá orí ọmọ lóhùn orí ẹ̀rú bọ́ ọmọ yẹn sórí ó lè jẹ́ pé prank tá à ń sọ ìyá ọmọ ló bá sọ kò bọ́mọ sọ wọ́n fẹ́ prank ọmọ ni but wọn ò bọ́mọ sọ ló jẹ́ kí ọmọ yẹn máa bẹ̀rù tọmọ fi ń gbọ̀n ókè ó bẹ́ yẹ̀ sọ bọ̀ kò sọ ohun tó máa ṣe fún ọmọ yẹn dẹ̀ ti kéré jù pẹ̀lú láti máa lọ lórú àwọn ọmọ yẹn fúrú nǹkan tó bá yẹ pé nǹkan mi ló lò wọ́n fún fine bọ̀ láti máa bèrè wípé sórí nǹkan ọmọkùnrin mi sórí nǹkan ọmọkùnrin mi ókè báwo ni nǹkan ọmọkùnrin mi ṣe rí só dúdú àbó pupa ṣé kí n sọ ó dáa nǹkan ọmọkùnrin orí rẹ̀ pupa àwọn ọ̀rọ̀ olórí burúkú lẹ̀ ń sọ náà ọ̀rọ̀ òfò ọ̀rọ̀ tí ò dá tó yẹ pé kò ẹgbẹ́sẹ̀ fẹ́ bá yí àwọn ọmọ yín jẹ́ ni why tẹ́ máa ń sympathies lórí rọ́bìṣì náà bẹ́ẹ̀ náà lélẹ̀ tó pera rẹ̀ ní Fáírà TV tó máa ní kọ́ ọmọbìnrin kó bọ́ra rẹ̀ sí ògólótó kó tó lè fún wọn lówó tó ní kó ṣe prank ó ti wọnú hòtẹ́ẹ̀lì lọ rí tó jẹ́ pé ọmọ tó ń ṣe cleaner nínú hòtẹ́ẹ̀lì èló náà ń fún ó dẹ̀ gbẹ́ nìyẹn wọlé ó dẹ̀ ní pé ó fẹ́ bá a sùn ó ló fẹ́ fún lówó olórí irúṣẹ́ tó ń ṣe ó dẹ̀ ọmọbìnrin dẹ̀ bọ́ra rẹ̀ sí òwò tán ó dẹ̀ jẹ́ kí ẹni tó wà nù kámẹ́rà nù wọ́dúrópù oníwò kámẹ́rà nù ọmọbìnrin yẹn dẹ̀ bọ́ síta ó ní kó sànù wọ́n dẹ̀ tó post fídíò yìí wọ́n tẹ̀ balẹ̀ ayé jẹ́ gan tó ní prank torí pé mẹ́kì owó tíjọba bá tiẹ̀ wá ṣe nǹkan tó ṣe tó yẹ pé kò jẹ́ kó wá ta ṣé káwa náà wá máa ba ayé ara wa jẹ́ ni àwọn nǹkan mi wà tó lòdì tí ò yẹ kó máa rí bẹ́ẹ̀ tẹ́ ń fi owó ok ẹ wo orú ọkùnrin ọmọ tí wọ́n mú ní Dublin jóni ní Ireland yes Dublin tán mú torí pé ó ń chat pẹ̀lú àwọn ọmọ wọn lórí nẹ́ẹ̀tì kò tí ì rọ́mọ yẹn sójú o wọn ríra wọn kò fọwọ́ kan o ó kàn chat ni ó dẹ̀ send picture sí ẹ wo báwọn ọlọ́pàá ṣe lọ gbélé bóyá ó tẹ̀ tí ń fẹ́ wọn gbára nísìn bóyá ó ti ń fi ẹ̀wọ̀n gbára nísìn àmọ́ lórí pé ó ń chat pẹ̀lú ọmọ tó jẹ́ pé ọmọ 15 years ọmọ yẹn ti wọ 15 years àwọn ọmọ 13 14 15 years làwọn ọmọ yìí pé ó chat pẹ̀lú wọn lásán wọ́n dẹ̀ lọ fọwọ́ òfin gbé wá ìtawà wa fẹ́ máa bá yí àwọn ọmọ wa jẹ́ Nàìjíríà tẹ̀dẹ̀ wà lẹ́nìí àwọn ọmọ yín wọn ní balẹ̀ nídìí mọ́ àwọn ọmọ tí òjò ọmọ 30 years lọ ọmọ 12 years lọ wọn ní balẹ̀ nídìí mọ́ bàbá ń bọ́ ọmọ sùn because ara ọmọ tí mo gbé fúnka mo rí àwọn bàbá tó jẹ́ pé wọ́n bá ọmọ wọn sùn tó ti ṣẹ́ oyún fún ọmọ tó yẹ pé at age of 7 years ni ọmọ yẹn ní bàbá òun ti ń bá òun sùn bọ̀ ó ti ṣẹ́ oyún 5 á tó gbé ọkùnrin fún ara àwọn ìwà bàjẹ́ tó wà láwùjọ tó yẹ ká stop ni at the same time mo fẹ́ sọ fẹ́yìn ìjọba náà àwọn nǹkan míì wà tó jẹ́ pé ẹ lè fi fà á létí kì í ṣe pé kẹ́ni kan lọ jù sẹ́wọ̀n ẹ lè bá wí bóyá owó òtanràn ló máa san àwọn nǹkan míì wà tó jẹ́ pé owó ló máa san fún so next time kò ní ṣerú ẹ̀ mọ́ ẹ máa fi yẹn fà á létí kì í ṣe pé ó máa ṣẹ̀wọ̀n lé lórí lóòótọ́ ó sì ṣe ni àṣìṣe ni àṣìṣọ́dẹ̀ ní àtàṣìṣe pẹ̀lú tí bàtà bá dẹ̀ ti ń ro pọnlápọnlá jù ó ti tán tó fẹ́ fàyà má sọ pé torí pé àwọn fáǹsì ẹ̀ ń sọ pé gbogbo nǹkan tó ń ṣe ló dáa káṣọ tẹ́mi ò ṣe gba ìmọ̀ràn wèrè ọba àbú mi kò sọ̀rọ̀ sí mi mo tún máa ṣe nǹkan mi tó jẹ́ pé ohun tó ò fẹ́ gbọ́ yẹn gan ni mo máa ṣe torí wípé tó bá ti jẹ́ pọ́nà àbáyọ ni mo máa ṣe so Trinity ní ìsìlẹ̀ lè wo kókó mọ́ àwọn kan wá ń gbòòrò tí wọ́n ń tẹ́tí o
Rasaki dórí kòkúbọ̀ tó fi ìbọn tírẹ́tì ní àwọn yíbò ṣé ẹ ti lọ rè gbó náà.